ẹ máa ṣe ẹ̀yin alàgbà kọ́ràn ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà àtàwọn èèyàn yín tó wà ń lu òyìnbó gbogbo olólùfẹ́ yín ẹ kí wọn ẹ pẹ́ ẹ káàbọ̀. lórúkọ ọlọ́run mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o. àwọn náà ń kí yín. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi. éèbà. ẹ̀yin ọ̀rẹ́ mi. ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn mi lẹ́yìn ọlọ́run tẹ́ ẹ jẹ́ kó gbà mí owó. láti ọdún tó ti pẹ́ sẹ́yìn. kábíyèsí. lẹ́yìn ọlọ́run ẹ̀yin máa ní. nígbà tó wà ẹ̀yin ni. nígbà tí ò sí ẹ̀yin ni. tó mojúbà ọlọ́run. ṣé dákà fúlùdùmarè. ọwájú bẹ̀ ẹ̀yin ènìyàn. kábíyèsí ọlọ́run. lórúkọ ọlọ́run. gbogbo ibi tẹ́ ẹ ti ń nífẹ̀ẹ́ wa kò mà ní bàjẹ́. àmín. gbogbo ohun tẹ́ ẹ ti ń ronú lọ́kàn láti ṣe àti tẹ́ ẹ ti ṣe fún wa ọmọ aráyé ò mà ní bàjẹ́. àmín. èyí tẹ́yìn pàápàá lérò tẹ́ ẹ dáwọ́lé yóò ṣeé ṣe o. àmín. òkè lórúkọ ọlọ́run ẹ kú lé o. kàràn kìyìn chief kàràn rèé lónìí ẹ mọ̀ mí lónìí ẹ̀mẹ́kùn àtúnjọ pàdé lónìí láti ọdún gbọ́n lókẹ́sàn wo la tiẹ̀ ti pàdé kàn náà àkúrẹ́ làákà ni àbí lálùpọ̀n àbí ti lálùpọ̀n làákà ni àbí tèkó mọ̀rẹ́tì ìjọ wọn ń ṣe tẹ́ ń jagun June 12 lọ́wọ́ tálàdé ní àwọn olórí burúkú wòwò àtúlélẹ̀ wọ́n jáwọ́ ya fíìmù ti wà níjọ́ náà lọ́hùn-ún mọ́lẹ̀ oṣù sí àfẹ́ntí ọ̀bá nílé báláyé kàràn bó o ní kàràn ṣe bẹ̀rẹ̀ bó o lẹ ṣe bẹ̀rẹ̀ tíátà náà. ẹ ṣe olótùú ó pẹ́ díẹ̀ nígbà tí a wà láti kékeré ní chọ́ọ̀chì wa aráwọ̀ èèyàn wa tó máa ń ṣe eré nígbà Good Friday Jímọ̀ Rere nígbà Jíǹde nígbà Kérésì àtìgbà náà ni a ti ń torí bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dé ṣùkú alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó sì kó mẹ́ nígbà tó dé secondary school ó tún wọnú ẹ̀ lọ nígbà wa ṣe tán labara ní Center for Cultural Studies ní UNILAG lẹ́kọ̀ọ́ níbi símẹ́ǹtì gbé dunlẹ̀. a ṣe certificate course níbẹ̀. tẹ́ lọ kẹ́kọ̀ọ́ ijó. a lọ kẹ́kọ̀ọ́ ijó àdá fún yín àti stage eré orí ìtàgé. àtijọ́. nígbà tá a ṣe díẹ̀ ńbẹ̀ wọ́n fi wá síbẹ̀ tá à ń ṣiṣẹ́ lọ kò pẹ́ kò jìnnà wọ́n ní ká wá lọ sí University of Ife tó di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University lónìí. ẹ jẹ́ ẹ̀kàwé tó wà. wọ́n gbìyànjú díẹ̀. abájọ tẹ́ èbó fi yọ̀kùlùlù lẹ́nu yín ẹ̀ sólẹ̀. wọ́n gbìyànjú díẹ̀. nígbà ìsúdọ̀ ọ̀hún ọlọ́run tó bá wa ṣe àṣẹ diploma lórí directing acting àti báwo la ṣe lè ya sinimá. ok. nígbà tá a wá kó mbẹ tá a padà sílé nígbà tá a ń sọ yìí NTV ló sì wà. a máa ń ṣe 30 minutes program ní NTV lẹ́kọ̀ọ́. iléeṣẹ́ tẹlifíṣàn kan ṣoṣo ló wà lẹ́kọ̀ọ́ kan wà ń bàdàn. ọ̀dà ló kọ̀ ìyá kọríkọrí àṣekèké àdúrà àkúrẹ́ nìyá ìwà àkùsímọ̀lẹ́ oṣù nù gbogbo wòlíì tí ń bẹ láyé bá a bá sì ń sọ̀rọ̀ nípa ìyá kọríkọrí mo lù lọ́ǹtẹ̀ẹ́nu gbogbo wòlíì obìnrin láyé ìyá kí lẹ́ẹ̀ fi ṣe kànáà lálejò kànáà ló dé yìí ó dé sí yín lọ́rùn ẹ máa tẹ̀ ẹ tẹ́ntẹ́ bá fi ṣe kànáà lálejò mọ́ ń bọ̀ ń bọ̀ gbowó lónìí o kànáà. inú mi ó dùn. tílẹ̀ ó mì inú mi ó dùn. ẹ̀ ń sọ ńlẹ̀. ní kúkúrú bàtà wa padà dé ó ti bọ́ sí àkókò Festac 77 àkópa nínú ẹ̀. ngbà àwọn ẹsẹsẹ bí mi nù 1977. ngbà àkópa. ǹjẹ́ January 177 kí ìyá mi kú lọ síbi tù ẹ̀ ń sọ ńlẹ̀. nígbà tí wàá kó ń bẹ̀ ọlọ́run wa ní ká máa rí iṣẹ́ yẹn ṣe. ká máa rí iṣẹ́ yẹn ṣe. bóyá sọ ṣáájú mo júbà ọlọ́run júbà ènìyàn tí n bá ń sọ̀rọ̀ gbèsè ayé mi àti iṣẹ́ tí mo yàn láàyò yìí. Investor BJ onímọ̀ kì í pẹ́ káàbọ̀. àbọ̀ kí wọ́n. àwọn èèyàn ti dà sórí kinní yìí ojú pápá ti kún Ọlálékan Adéníjì Adétúnjì ní ìmọ̀ kí mo tún láyọ̀ Dorcas ọlẹ́ káàbọ̀ sórí ètò yìí o. kí wọ́n. ẹ bí ọ̀rọ̀ mi nígbà tí n bá sọ̀rọ̀ tí n bá dárúkọ àwọn èèyàn mẹ́rin wọ̀nyí ó dàbí pé mo dàbí olè àbọ́lọ́ṣà. ẹ wà á sọ̀rọ̀ òkè ni torí ká ẹlẹ́yìn lè dàbí èyí tí a máa ń nà sí yín lọ́ọ̀kan ṣé pé tẹ́ bá ṣe wá action pàù nìkan yóò dùn nù ẹ̀. á dàbí pọ́ ọlọ́ṣà ni mí. á dàbí ọlọ́ṣà kẹrù ẹni lọ. ẹni àkọ́kọ́ lọ lọ́hùn. ó Olódùmarè. ọba tẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì omi. bẹ́ẹ̀ ni bàbá. yes.
ẹnì kejì nìyá tí mo ta rẹ̀ jáde. ìyá yín tó bí àwọn ńkọ́. àwọn àjẹ́ ló pa wọ́n nǹkan bí ọdún méjì sẹ́yìn wọ́n sànkú ni. 2 years ago ìyá yín. wọ́n sànkú ni ìyá aládùúrà. kábíyèsí 107 ni wọ́n kú. àwọn àjẹ́ wọn try o àwọn àjẹ́ try o. a sì fẹ́ ká ró wọn ò gbà. kọ́ríkọ́rí ẹ mọ̀ pé mo dúpẹ́ mo ṣubú lajẹ́. mo dúpẹ́ mo ṣubú lajẹ́ o. ìyá àṣẹ kìkì àdúrà mọ̀mọ́ kẹ́ríkẹ́rì ó ní kẹ́ send account number yín ó lóun ó fowó sí ní ìsìn ó ní òun ó fowó sí ní ìsìn ìyá ìfẹ́ sẹ̀yìn lọ́wọ́ ìyá yìí níjọ́ tó dẹnu studio yìí tó nawọ́ méjèèjì báyìí lẹ́yìn ìgbà tí studio yìí jóná ó ní bí ó ní ilẹ̀ bí yóò di gold ó padà dà bẹ́ẹ̀ àdúrà tó gbàǹjọ náà ó dínà apára rẹ̀ ọ̀ka mọ́ àṣẹ kìkì ọ̀rọ̀ kóríkọrì bàbá àṣẹ kìkì àdúrà yìí kò pé méjì ìlú Àkúrẹ́ wọn wà àti ẹ̀jọ́ ṣeré lọ́dọ̀ wọn jọ kan ń sọlẹ̀ káwọn send account number à ń bọ̀ ìyá. ní kúkúrú ẹni kẹta òun lẹ̀gbọ́n mi ọmọ ìyá bàbá mi. ọmọ ìyá yín ọmọ bàbá yín. à ń pè ní Yẹmí Rẹ̀mí. àwọn náà ọmọ wò yín bí wọ́n bá wà báyìí. wọ́n wò mí báyìí. ẹni tó wá gbẹ̀yìn tí mo ní n ò gbọ́dọ̀ gbàgbé láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. àwọn ni olóògbé Àyànfẹ́mi Òróníyì Phillips tó dá ẹgbẹ́ òṣèré Òṣùmàrè sílẹ̀. kábíyèsí Olódùmarè. ìyàwó àmì ọkọ ìyá Rainbow. ọkọ ìyá Rainbow. bẹ́ẹ̀ni. ọ̀gá yín nù. ọ̀gá mi ni. olókọ yín bẹ́ẹ̀ yẹn ṣe máa hàt. ṣé ọ̀pá wa ti bẹ̀ láti yunifásitì. ṣùgbọ́n pé Ọlọ́run pé a jáde sí gbòòrò. àwọn lọ́lọ́run lò. Abdulrasaq Saliu ọlẹ́jà ńlá mo tún gbé lónìí. ṣe ń fún mi wagon ó ní well done bàbá yìí. Múránà Àjàgbé ó ní Ọlọ́run yóò máa fún yín ṣe sà. Ṣẹ́gun Arúlẹ́wọ̀ ó ní bàbá kànrán God will bless you more. Amen. In Jesus name. ẹ̀ ń sọlẹ̀. tó àwọn mẹ́rin wọ̀nyí wọ́n ṣe pàtàkì nínú ayé mi. tó níjọ́ kan ṣá àti lọ ṣe àwọn kinní kan tá à ń pè ní 26 episode. àti ṣe fún NTV ní Yorùbá. Lagos State wá fẹ́ ṣí tẹlifíṣàn àti ilé rédíò. wọ́n wá ní ká tún kọ ìmí ìwá àwọn eré àbáláyé. àtúkọ fún wa tún ṣe kí la ya eré tán fún lólóògbé bá tẹ́rí gbaṣọ. kábíyèsí Ọlọ́run Fọláṣadé Jíbódù ó ní Chief Kànrán ó ní God bless you ó láwọn ń kéyìn láti America United States of America. I salute you my sister. àwọn olólùfẹ́ yìí ti ń sarajọ káàkiri àgbáyé lónìí Kànrán ẹni tẹ́ ti rí fọ́dún 15 20 ọdún lónìí lẹ́ẹ̀ pàdé lórí ìkànnì. mo mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ẹ̀ ń sọ́lẹ̀. ni bàbá yìí bá tẹ́rí gbaṣọ. ìyẹn Philip bàbá Àyànfẹ́mi Òróníyì Philip. nígbà tí bàbá yìí kú tán àwọn NTV wá ní rédíò àti NTV tó ṣì ń jẹun tàbí ṣàwẹ́lẹ́ ló bá jóná. ó jóná. ń bọ̀ wá jóná wá ní tò ká wá tún àwọn eré ọ̀hún ṣe. àwọn àwòrò ṣàṣà wá foríkorí wọ́n fi kùn lukùn. ẹni ó lè ṣe gbogbo àwọn róòlù tí Àyànfẹ́mi Òróníyì Phillips ń ṣe yẹn ẹni ló lè ṣe. wọ́n dán mi wò ń ṣe tó ogun. Adésùnbọ̀ Johnson ó ní KS ló ń ti bá yín pàdé ó lóun tó mọ̀ yín lónìí òun mẹ́kùn. mo mà dúpẹ́ o. wọ́n ṣàdán mi wò wọ́n bá ní èmi ní kí n lè ṣe. Kànrán ọ̀hún Aláàfin Kànrán. ó kọ Aláàfin ní jẹ́ bẹ́ẹ̀. Aláàfin Kànrán ni ọmọ Ọ̀dàràwú. ilẹ̀ ti rọ́. ọmọ Ọ̀dàràwú. ilẹ̀ ti rọ́. a mà dúpẹ́ lọ́wọ́ náà. ẹ̀ ń sọ́nlẹ̀. wọ́n àdá ṣeré yìí wọ́n wá fi wọ́n ṣe ẹ̀ ní first Independence Day 1st of October lọ́dún náà. àwọn èèyàn jókòó sílé public holiday ni. wọ́n wo Aláàfin Kànrán ó dàbí àrà. lójú wọn. bàbá ikú bàbá yèyé. ọmọ òfò ọmọ àdábálẹ̀ ọmọ àdábòde ọmọ kú ọmọ àrùn. bàbá kò sí fi làforí adé o. bàbá náà wo èèyàn ní ṣe eré bí mi báyìí. eré bí èmi báyìí tí sì ń sọ̀tọ̀ bàbá mi tó sì yege. nígbà mo kọ́kọ́ wáyé ń jò ní lọ́wọ́ ṣeré òun bí ìgbàjọ wà ń bẹ̀. ẹ̀ ń sọlẹ̀. bàbá sì fẹ́ràn mi kọ́lọ́ bàbá rẹ̀ wá jẹ́. my best actor Chief Kànrán. Kẹ́hìndé Adéyanjú ìyàwó rẹ̀ mọ̀ wà ń tòsí gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń sùúrù bò nù kínní tóun àti ìyàwó rẹ̀ ọmọ gbéyàwó rẹ̀ ládùúgbàgì wà mọ̀ ni. ìwọ̀n pẹ́ ń wọ́n fẹ́ mi. Fádàrí Fọláṣadé ní bàbá Kànrán ẹ̀ káàbọ̀. gómìnà Babátúndé Adésìnláyọ̀ ó ní I remember
a song your followers sang in a play. Kánran àwa ò jagun mọ́. Ọmọọba ìjagun bí ẹrú. Kánran àwa ò jagun mọ́. Adédàmọ́lá Adétọ́lá. Ó ní you are blessed, sir. Ẹ̀ ń sọ́nlẹ̀. Ní kúkúrú Ọlọ́run sì gbà fún wa lọ́jọ́ náà. Èyí náà mi ayé ó mọ̀rún. Wọ́n fi sí OSRC, wọ́n fi sí OGTV, wọ́n fi sí ilé akéde. Káàkiri. Ayé sì gbà. Ọlọ́run pòun dé. Àtìgbà náà púpọ̀ nú àwọn èèyàn tí ẹ̀ wá mọ orúkọ wa àfi Kánran. Àmọ́ orúkọ wa Kánran ni wọ́n mọ̀ á sí. Àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn wa. Kábíyèsí Olódùmarè. Àlòyìn lọ́gọ̀ ẹnu tó lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ló kàn. Àdúpẹ́ pé òkun. Bọ́rọ̀ ni àjò wa ti rí. Káyọ̀dé Sunday ní níbo lẹ tí a wà láti jọ yìí. Náà ni mo bá wá bí lónìí. Bí tí mo wà láti jọ yìí ni mo bá wá bí lónìí. Ọ̀dà mò ń bọ̀ ná. Nínú àwọn eré tẹ́ ẹ ti ṣe ń eré wo lẹ mọ̀ pé ó gbé yín òkè jù nínú gbogbo eré tíátà tẹ́ ẹ ti ṣe láyé. Aláàfin Kánran àti Èèwọ̀. Aláàfin Kánran àti Èèwọ̀. Èèwọ̀ yẹn ta ló ṣe? Gbẹ̀ngà Adéwùsì ni ó kọ. Aláàfin Kánran yẹn ta ló ṣe? Òṣùmàrè tíátà. Ẹ wá tún yà ń fíìmù. Àti ìyá ní fíìmù láti gbà náà. Orí ìtàgé náà lẹ ti ń ṣe. Tẹlifíṣàn àti orí ìtàgé láti ṣe. Àwọn èèyàn ń béèrè fún padà. Mo rò pé ọmọ ọ̀nà Ọ̀yọ́ báyìí ni ọ̀gá yín olóògbé Olúfẹ́mi Phillips yẹn. Ọmọ Awẹ́mà ni. Awẹ́ la bí mi sí nítòsí Ọ̀yọ́. Awẹ́ ni. Wàrà bẹ̀ mo sì mú dàgbà. Awẹ́ ni bàbá. Kábíyèsí Olódùmarè. Mo Awẹ́ ni. Wọ́n náà wọn kàn ń jẹ̀kú díẹ̀ ta ní jẹ tiẹ̀ láàyè. Sàkáríyàwó Akeem Gbọ́láhàn ó ní bàbá Kánran ọlọ́lọ́run ọmọ nífẹ̀ẹ́ yé. Àmì Ọlọ́run. Táyọ̀ Ajẹ́dìran ó ní where are you been bàbá Kánran ó ní I grow up watching your movie. Fọláṣadé Babátúndé ó ní bàbá God bless you jàre. Èmi ní fi ń ṣe ẹ̀yà ń gbà mọ́lẹ̀ múyàwó yín lọ́wọ́. Ọmọ májẹ̀mú ó ní wow my father. Abíọ́dún Saheed ó ní ẹ káàbọ̀. Isaac Adégbètẹ́ ọmọ ó ní Kánran is one of the best actor ní tóun ever wò nínú fíìmù láyé. Alex Tọ́pẹ́ Akíndé ní Kánran máa wọlẹ̀. Wálé Moff Adéwálé ó ní Kánran ilẹ̀ ti rọ́ kíní ń gbéra wọn sáré. Aláwìyé Akínyẹmí ó ní I love this man die. Adéwálé Lateef ní bàbá you are welcome. Regina Olúdáre ní mo ti míìsì Kánran jù. Àwọn obìnrin Ọlọ́run má jẹ́ wọn fọ́ fóònù yín mọ́lẹ̀. Ọ̀dà ẹ̀ ríran wò. Àwọn tí wọ́n pè wọ́n ti míìsì yín dákú yìí. Táyọ̀ olóòtú ẹ̀kú iṣẹ́ o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ọ̀dà Kánran ní ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá. Níjó nínú yín dùn jù tẹ́ ń ṣe tíátà. Nígbà tẹ́ ẹ ti ń ṣe tíátà. Níjó nínú yín dùn jù. Gbogbo ọjọ́ tí n bá ti kó ẹ̀kú wọ̀ báyìí inú mi á máa dùn. Tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀. Tí n bá ti wọ ẹ̀kú ẹ̀. Mo rántí pé ẹ̀ ń ya fíìmù kan ẹ lọ yà nílé ọba tó kú yẹn ọba kan tó kú lẹ́kọ̀ọ́ Onísọlọ̀ Òfìsọlọ̀ ẹ wá wọ àwọn aṣọ àtàdé ọba àti ẹnìkan wá jáde bóyá àbúrò rẹ̀ àbí ìyàwó wá ní ọba bu ẹkún gbà á pé sọba tún jíǹde ní kí ló fà á. Ọlọ́run ni ní nǹkan bíi 2016 mo kọ́kọ́ ṣe kan náà ní 2015 nígbà ayé bàbá wa tó ṣílẹ̀wọ̀ tó wàjà Ọọ̀ni Síjú Adé ìjọ́un. Bá a ṣe wà ní palace tá à ń ṣùtù báyìí táwọn èèyàn wọlé ń ṣe ni wọ́n ń dọ̀bálẹ̀. Yàgbó mo fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni kan máa sọ̀rọ̀. Ohun tí mo wò àti jókòó mi lórí àpèrè bàbá. Ìjókòó yẹn. Ni òun ń tún lọ. Pẹ́ kò jìnnà. Àtúnyà mi ńgbà tí Ọọ̀ni tó wà lórí ìtẹ́ yìí tó wọ́n débẹ̀. Ẹjọ́ àwọn èèyàn kan sáá fọlọ́. Èyí tí ọlákọ̀ọ́kọ́ ní kíní ṣe. Ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè yá Kánran. Níjọ́ tí ẹ bá ti wọ kọ̀stúùmù inú yín máa dùn jù. Fún iṣẹ́ tí mo fẹ́ ṣe. Onítíátà wo lẹ bá lọ àjọṣepọ̀ jù láyé tí ò sírú ẹ̀. Bàbá jẹ́ kó sáré sọ̀rọ̀ àárín yẹn. Fún iṣẹ́ tí n máa ń ṣe. Tí n bá ti wọ aṣọ báyìí inú mi máa ń dùn. Tá a bá parí iṣẹ́ yẹn inú mi máa ń bàjẹ́. Kí ló dé? Nígbà tí wọ́n pè mí ní olówó tí mo sì wọ aṣọ owó wọ́n kó oríṣiríṣi ilé tá a wà bóyá ilé ẹlẹgánsà ni àbí kankan adébìkan afẹ́yàṣẹ́ ń jẹ́ kan èmi ò mọ̀ pé ọwọ́ lógiri rìmóòtù báyìí á máa ṣí tọ́ílẹ̀tì
àwọn ọdún tọ́lẹ̀tì ó dàbí pálọ̀ níwájú ọlọ́run àtẹ̀yìn àrí tọ́lẹ̀tì àrí kankan tẹlifíṣàn ló wà lápá òsì báyìí gbogbo ẹ̀ ń tutù yìí bá padà ẹjọ́ tọ́lẹ̀tì mi náà ní ọba mú mi padà sí tọ́lẹ̀tì wọ́n yẹ tẹkiní ọ̀ báyìí ó sì fò ókè ó fò ókè tọ́lẹ̀tì ló fò ókè báyìí ní kúkúrú inú mi bàjẹ́. kábíyèsí ọ kí ló fa ìbànújẹ́ ń. mo sọ fọlọ́run jọ́nà mi ní ọlọ́run má ṣe mí lé ẹni tí àti olówó sọ mí dọlọ́rọ̀. mo sọ mí di big man actor. lákòókò tí mo wí àwọn olè bá mi fa nǹkan o. tó pọ̀ kábíyèsí olódò. kó tó wá dé tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. à ń bọ̀ ń bẹ́ẹ̀ mo ń bọ̀ ń bẹ́ẹ̀ mo fẹ́ kí àwọn èrò tó wà lórí ìkànnì yìí kí wọ́n jábà ní kí n tó àmẹ́nu lé gbogbo ń tẹ̀ bá wa lò. kárọ̀ níjọ́ tí inú yín máa dùn jù nígbà tẹ́ ẹ bá wà nù kọ̀stúmù nígbà tẹ́ ẹ bá wá bọ́ kọ̀stúmù lẹ̀ tẹ́ ẹ bá wọṣọ tara yín inú yín wà. náà bàjẹ́ àmì èmi èé lo aṣọ èèyàn tààrà o. sọtẹ́ ẹ bá rí lọ́rùn eégún tí eégún ni. nínú fíìmù tí wọ́n bá ká sọ fún yín pé ń gbà. kí ló dé. torí nígbà náà lọ́hùn wọ́n máa ń ya aṣọ lọ́dọ̀ dry cleaner. pé kó lówó lò ó. ẹni tó láṣọ òun àmọ́. lórí èèyàn tó jẹ́ kò yé wa. fìlà báyìí ń gbàdé lórí èèyàn sí tèmi. àwọn tó fà ń gbà náà nù. àwọn tó fa wàhálà nù. ẹ̀yin Àtàlàdé ẹ mú nǹkan lẹ̀ o. ǹjẹ́ ẹ lè rántí iye fíìmù tẹ́ Bálàdé sí láyé. ọmọọba Àlàdé Arómiré tó dolóògbé. kọ́lọ́hún fọ̀rùn kẹ́. àbúrò yín. kọ́lọ́hún fọ̀rùn kẹ́. ọmọ láìkì kan ràn. kọ́lọ́hún fọ̀rùn kẹ́. ọmọ ni. fíìmù wo lẹ kọ́kọ́ bá yà ná. aya adùn. òwúrọ̀ lọ́jọ́. ìyàwó ọ̀gẹ̀sìgé. ọ̀pọ̀ àjẹyà fíìmù more than 100. ó lé lọ́gọ́rùn-ún fíìmù. ó lé lọ́gọ́rùn-ún tá a jọ yà náà. tí sì máa ń gbé sáárá fún Ọlọ́run tí n bá ti wẹ̀kú tán. pé mo dúpẹ́ pé n ò sọ jàrà. ẹ wo mo fi ṣẹ̀ṣẹ̀ àti Jésù àti Olódùmarè búra ọmọlúàbí ni. òun làlàdé. mo fi eré orí ìtàgé búra ọmọlúàbí ni. kábíyèsí Ọlọ́run. èèyàn nu. tábàkàyé fíìmù tẹ́ ti ṣe yọmọ ti fẹ́ẹ̀ tó yóò lé lọ́gọ́rùn-ún báyìí nígbà lẹ́yìn àti Àlàdé nìkan ṣe 100 fíìmù. ṣé tí mo kọ àbí tí mo bá fíìmù wọn yà mí. tí ẹ jọ gbogbo fíìmù tójú yín hàn bẹ́ẹ̀ báyìí. ó fẹ́ tó 1,000 àti àbọ̀. 1,500. ká mú celluloid ká mú fíìmù ká mú reverser. àwọn fíìmù ara ògiri tẹ́ ẹ ti tójú yín wà ń bẹ́ẹ̀ tó mélòó. ìyẹn ju 3 sí 4 lọ. irú àwọn fíìmù ara ògiri ẹ máa kà á tẹ́ ẹ wà nú ẹ̀. apẹ̀kan ní Oṣé Ṣàngó. Oṣé Ṣàngó yes. apẹ̀kan ní Ìlú Le yes. apẹ̀kan ní Ọjọ́ Ńlá. ẹni ní kí n bí yín Abdul-Jalili oníṣẹ́ àti mọ́ ni ó lóun ò rí yín mọ́. ìdí tí ìfi àtìtẹ́ ìfèrè mi náà la bá wà yìí. kábíyèsí ẹ̀rọ yẹn ń kanjú Aláàfin òrebi kan. Bùsáyọ̀ Ọláìtàn ó ní bàbá kan ẹ máa túbọ̀ dàgbà jù báyìí lọ lágbára Ọlọ́run. wọ́n dàgbà ọmọdé ni mí o wọ́n dàgbà o. Akínfẹ́ńwá Sẹ̀míù ó ní bàbá kan is the most talented perfect actor. Sóríyànlá Michael ó ní miss you. àwọn èèyàn àwọn obìnrin mọ̀ wá àmọ́ mi sí èsì pé iṣẹ́ kérúbù kan ń dún lára yín tí ó á jẹ́ pé àwọn obìnrin miss yín. Ọlọ́run ni. ẹni ẹ̀wá kọ́rọ̀ ó lè yá. ní ìsìnkọ́ ló wà nílẹ̀. wọ́n lágbàlagbà kérúbù tọmọ nípa àtọlẹ̀dọ́lẹ̀ kérúbù ní kàràn wọ́n lálàgbà ní kàràn. bàbá àdúrà ni. abájọ àti gbogbo ìgbà tí nǹkan ń dún yẹn iṣẹ́ kérúbù Séráfù wà lára ẹ̀. ó wà lọ́wọ́ Ọlọ́run. sísà ṣe ń wúkọ̀ Moses yín ń bẹ lọ́wọ́ Séráfù. ẹ máa gòkè Agelu bẹ́ẹ̀ ṣe wà. àtọ́lọ́kọ́lé ń bí àtàgélú àtẹ̀rìmọ̀. Ọlọ́nkọ́lé ẹ̀rìmọ̀ Agelu. ètò wà ń lu tápà àtúngùn. lórí òkè náà ẹ fẹ́ máa dé Tondo State tí í ṣe jẹ́ ìlú bàbá yìí ṣe jẹ́ ní wọ́n gbọ́
Ìgbòho. àrẹsẹ̀ parí eléyìí o. lóòótọ́. kábíyèsí Olódùmarè. nígbà tí n ò lóògùn tí n ò sì níṣẹ́rẹ́ tí bàbá àti ìyá mi fi mí sí ni pé bọ́nà ọba díjú kágbàwẹ̀ kágbàdúrà. ọ̀dọ̀ ẹ̀kọrin sẹ́ráfù kan kí wọ́n lè mọ̀ pẹ́yìn ẹ ti dé ẹ̀kọrin alàgbà sẹ́ráfù kan tí ó milẹ̀ táwọn èèyàn mọ̀ pẹ́yìn ni. mo ṣe Orímọládé ni olùkọ́ wa Ọlọ́run rán ọ sáyé iṣẹ́ ìdún láti dẹ́gbẹ́ yìí sílẹ̀. kábíyèsí Ọlọ́run. Kérúbù Séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà. ẹ̀yà dómẹ̀. ó tó bẹ́ẹ̀ Chief Kànràn ó ní kí ló dé tẹ̀ wá nù fíìmù mọ́ àwọn èèyàn ń béèrè àwọn ò rí Kànràn mọ́. náà mo bá wá bí. Kànràn o eku ò ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ èèyàn fọ̀n bí èèyàn mọ́ kí ló fà á. kò yé mi ó rújú. ìyá kọríkọrí ọláwọ ọmọ Mósè èsè táyàn àwọn orin kérúbù kan wà tẹ́ ẹ bá fẹ́ kọ́ bá orí èèyàn ó sì wó èèyàn ọ̀fẹ́ máa sunkún kí ló fà á ná. èmi sì wà ń bẹ̀. ọ̀rọ̀ àti ẹ̀mí wà ń bẹ̀. mi sọ àwọn kan tí ó kàn jẹ́ pé àmúlùmálà wọn pọ̀ o. báwọn ọmọ tá a bí sínú Kérúbù Séráfù àbúrò mi kan bẹ́ẹ̀ ń lu Ìbàdàn ayé ń bú Mósè wọ́n ń pè àtàwọn kan bẹ́ẹ̀. Ọlákúnmi ó ní òun ò rí yín ní Èbúté Mẹ́ta mọ́ ó ní sèse kọ́ ẹ̀ ti kó kúrò ládùúgbò bẹ́ẹ̀ mu. ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀. ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀. ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín láàárín Kànràn bó là á ṣe é bó lè yàn gbègbèsè ayé gbà tí gbogbo nǹkan fi eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ èèyàn fọ̀n bí èèyàn kí lẹ fẹ́ bá àwọn olólùfẹ́ yín sọ àwọn lẹ fèsì. ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ dákun torí ìtọ́ lọ́hùn ẹ gbà mí o nǹkan ń ṣe mí o. ẹ má ké bẹ́ẹ̀ ṣe ké gbẹ́ ẹ fẹ́ wọ stúdíò tí mo ní tẹ́ ẹ bá ké bẹ́ẹ̀ ń pè wọ́n pa kámẹ́rà n ò sì ní ìntàfíù yín mọ́ ń gbọ́ wọ́n ní akọni ojú akọni ìsoje gbogbo bó ti wulẹ̀ orí ọkùnrin láàmú ọkùnrin nìyẹn Kànràn kí ló ṣẹlẹ̀. mẹ́wàá ṣẹlẹ̀. ẹ sáwò. ní nǹkan bíi. Kúdóró Olúwaṣẹ́gun láti Houston ní Texas ó ní Chief Kànràn mò ń wò yín ọlẹ́ káàbọ̀ sórí ètò yìí Salau Lateef ní láti Èkó mo ti ń wò yín báyìí ó lóun ti míìsì Kànràn jù George Rẹ̀mílẹ́kún ó ní Ọlọ́run Kérúbù Séráfù ó lóun ṣeun mo tún rí Kànràn. Olúwa ṣeun ní nǹkan bíi ọdún méje sẹ́yìn gbogbo nǹkan dàrú fọ́tà mi ṣàìsàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ṣàìsàn àìsàn tí yóò gbé mi lọ síbítù àbí tí wọ́n máa dáwọ́ jọ fún mi Ọlọ́run ò jẹ́ kí n ṣe ṣùgbọ́n tí ń ṣe mí ju àìsàn lọ. nítorí máa ń ṣe èèyàn tí ọjà àìsàn lọ wà bíi kíni. ní nǹkan bíi ọdún 6 sí 7 báyìí. Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé láti ọwọ́ àwọn èèyàn kan lára wọn ni màmá wa Esther Ajayi lára wọn ni Jagaban Tinubu lára wọn ni àwọn èèyàn díẹ̀díẹ̀ ṣùgbọ́n ohun tó Ọlọ́run ṣe láti ọwọ́ wọn ni pé ń bó lẹ́gbàá látijọ́ yìí. wọ́n ràn yín lọ́wọ́. wọ́n ràn mí lọ́wọ́ ní agbára wọn tí ó sì kọjá òye tèmi. wọ́n tún fi yín hàn jáde. àní tó kọjá òye tèmi. kábíyèsí Olódùmarè. sẹ́ẹ̀rí ìyá tí ń sọ yìí lẹ́yìn Ọlọ́run. ìyá àdúrà worldwide. lẹ́yìn Ọlọ́run. ìyá mi ìyá tí ń dúnnú stúdíò yìí nù níjọ́ tí mo pàdé ọkùnrin kan. mo tẹríba o. níjọ́ mo pàdé ọkùnrin kan àtòbìnrin kan ìjọ́ náà láyé mi yí padà ọ̀dọ̀tun ẹ pé kí n sáwò mo pàdé Olúgbò ọba àgbò ọba tí fọ nínú àrá ọba tí dádé owó rẹ̀ mọ́ ọba àti kábíyèsí o. kábíyèsí. kùtùkùtù ọba Ìgbò ọ̀sán gan ọba Mákín ìjọ tí mo pàdé ẹ̀ inú mi dùn mo jẹ́ èèyàn mo wá pàdé ìyá tó ń pè Esther Ajayi lọ́ba fọba lé ibi tí tèmi ti da tán yányán nù. ìyá gbìyànjú fún mi. Kànràn lónìí lẹ pàdé aládéhùn yín. àmín Olúwa. lónìí lẹ pàdé olùrànlọ́wọ́ yín. aṣọ́pọ̀ pẹ̀lú olùrànlọ́wọ́ orí síìtì tẹ́ ẹ jókòó sí ni bàbá aṣòwò jókòó sí aṣọ́pọ̀ pẹ̀lú olùrànlọ́wọ́ ẹ̀. àìmọye èèyàn ló jókòó sórí síìtì tó ti dáa fún aṣọyípọ̀ lónìí pẹ̀lú olùrànlọ́wọ́ yín. àmín lórúkọ yóò rí bẹ́ẹ̀. amen. ọyà ìṣòlẹ̀. màmá yìí gbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe sọ.
èmi àti Steve Ojo tó ní Galaxy iṣẹ́ pawápọ̀ àṣẹ àwọn èèyàn díẹ̀ bẹ́ẹ̀ kí ló fà á nígbà náà ni pé odidi ilé mi jóná. àìtọ́fẹ́ kún nìyẹn. lẹ́yìn ọdún bíi mẹ́ta ìyẹn ti ń lọ bí ọdún mẹ́ta sí pàtàwà yìí. ilé jóná complete. ló látòkè délẹ̀. tẹ́ ẹ níyàwó fún ọmọ fún oníkálukú sá fún yín. lẹ́yìn ìyẹn. nígbà ẹ sọ́dà àárín ibìkan mo ní ẹ stop ẹ̀ nígbà tó di pé mò ń lọ rèé sunú ṣọ́ọ̀ṣì pẹ̀lú star tí mo ní. ẹni lọ yẹ dákun. kábíyèsí olódùmarè. nígbà wá dáàrin kan studio tí mo ní ta kó equipment sí. tẹ́ ẹ tún fi ń jẹun. ta fi ń ya fíìmù ta fi ń edit ta fi ń jẹun ó tún jóná. ṣé ẹnìkan ránná sí yín ni. mi ò mọ. kí ló dé. mi ò mọ. nǹkan dé o. lọ́wọ́lọ́wọ́ báyìí láti bí ọdún kan àbọ̀ ṣọ́ọ̀ṣì ní sùn tí ń jí. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. mi ní èèyàn kan pé kó sọ pé mo nílé lórí mi ní. ṣọ́ọ̀ṣì lẹ ń sùn báyìí. ṣọ́ọ̀ṣì ni mi ń sùn. mi ì dẹ̀ lówó láti fi rẹ́ǹtì ilé. ó lè tó bẹ́ẹ̀. ó lè jù bẹ́ẹ̀ lọ. àti jẹ àti mú ń kọ́. kò yọjú rárá. ṣùgbọ́n bọ́dì yìí ti kó bá yín. tipẹ́tipẹ́ lélẹ́yìí. bọ́dì yìí parọ́ mọ́ yín. tipẹ́tipẹ́ ẹ̀yìn parọ́ mọ́ mi náà mi mọ́. ṣe wá jò. ẹ lọ́ọ̀ ni ò jẹ́ ń jo. kábíyèsí olódùmarè. lọ́ọ̀ ni ò jẹ́ ń jo. ṣé ẹ wá gbọ́ nínú mọ́tò bíi mẹ́rin V8 Sienna Pathfinder gbogbo ẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ láti bí oṣù mẹ́rin kò sí kankan mọ́. nígbà mùjísọ̀ ọlọ́run dé ìkọ̀ọ̀kan ní gbogbo rẹ̀. èyí tó nọ́ọ̀kì èyí tó jóná. ǹtẹ́tà mọ́ bẹ́ẹ̀. èyí tí mo tà ká fi jẹun. ká fi jẹun. wá sí èèyàn kankan. kábíyèsí olúwa. mo wá rí i pé. Olúmídé Òkúsànyà ó ní ẹkún gbé òun sunkún ó ní wáò kẹ́mi jó wáò ẹ̀ ń sọ́lẹ̀. mo wá rí i pé. ẹ já ọkọ play music díẹ̀. gbé kínní ń kó lójú kan náà gbé kínní ń kó lójú kan náà gbé sójú mi. ẹ̀yin olólùfẹ́ Kànràn ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin olólùfẹ́ Kànràn o torí wípé ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ ó sì dáa báyìí ẹ ti wo Kànràn ẹ ti gbádùn rẹ̀ inú yín ti dùn ara yín ti yá ẹ ti wo Kànràn inú yín ti dùn ara yín ti yá ó ti dádìílé yín ó ti pàdílé yín lẹ́rìn rí ó ti fún yín láyọ̀ rí ẹ dáyọ̀ padà sígbésí ayé Kànràn o ṣé ẹ lákàn nọ́mbà ń bì. mo ní. ẹja ṣe báyìí èmi bí ẹnìkan mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi gbé kíní kúrò lójú Kànràn tí ẹ bá rọ́ mi lójú ẹ̀ ọ̀daràn ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi màá 100,000 sínú àkáǹtì yẹn nísìn ẹ kọ àkáǹtì nọ́mbà yẹn kí wọ́n kọ jáde ọ̀yá ẹ kọ àkáǹtì nọ́mbà yẹn jáde ẹ kọ màá 100,000 sí nísìn nígbà tọkùnrin ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀ báyìí nǹkan mọ̀ dé o nǹkan dé o ẹ̀yin ẹ bá wọn kọ́kọ́ kọ̀rẹ́ẹ̀tì Kànràn wọn ní ẹ fà àkáǹtì nọ́mbà yín ránṣẹ́ àwọn èèyàn ti ń béèrè àkáǹtì nọ́mbà wọ́n ní may God bless you Olúwatóyìn wọ́n ní nǹkan dé o. olótù ẹ àjẹkọ rí mi kí n sọ̀rọ̀ díẹ̀. ọ̀ya ẹ gbé sójú Kànràn ẹ má sọkún bí o mo fọlọ́ ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ màá fún yín 100,000 lápò ara mi. mo ti gbọ́ ó ti mo rí rèé nípa ọmọ Nàìjíríà ó rí pé wọ́n máa ń fẹ́ràn káwa òṣèré ká ṣàìsàn. a ní ẹ farabalẹ̀ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ wọn ò ń fẹ́ kẹ́ ẹ ṣàìsàn wọ́n ran ẹni tó bá ṣàìsàn lọ́wọ́ ni sáwa lè rí wọn bú bí. tàbí kéèyàn kú kó tó ràn lọ́wọ́. ẹ ní kú ẹ ní ṣàìsàn. ẹ̀yin èèyàn wà nílé. wọ́n ní ẹ send account number wọ́n ti ń béèrè account number yìí wọ́n ti ń béèrè account number ẹ jọ̀ọ́ ẹ bá ń pa account number. èmi ò ṣe tán kú àmọ́ kò yẹ kí n kàn wà láyé asán àyè ṣá. ò ní wà láyé asán ò ní wà láyé asán. ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ kíṣẹ́ mi ó dìde. Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí Diamond Access Diamond ẹ kọ sílẹ̀ o ẹ gbọ́ o Access Bank. Access Diamond ẹ kọ sílẹ̀ 0104830658 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí o 0104830658
Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí ó ní àkáǹtì nọ́mbà jọ admin bá ń bá wọn tẹ̀